tàn wọ́n nínú ilé wọn ẹ̀. Yabinda! Yabinda! Ṣé mo jọ mọ́ láti ta kúrò ní? Ẹ̀nà wọn méjèèjì síwájú jẹ́ ni. Yabinda! Ó ní ṣe ìtàpítà ọba nǹkan jẹ́wọ́ sí ni wọ́n ní ìyá wọn lóbi. Kì í yá wọn lóbi bá wò. Jẹ́ káwọn ọmọ ẹni dẹ́fò. Wọ́n bẹ̀rẹ̀ sí ríran jùmọ́ yín. Ẹ̀nà méjèèjì síwájú. Yabinda! Pẹ̀lú bíyàm. Orizasativa! Bambidoye. Kairi. Bambidoye. Professor Bambidoye. Kankan tó ṣe rí. Yabinda! Ẹ wò mí, ẹ wá mú ọṣẹ yìí. Mú eléyìí, fi ṣe eléyìí. Ìwọ náà mú eléyìí, fi ṣe eléyìí. Ẹ tún wá Yabinda! Ọwọ́ kejì tí o sì kankan bẹ́ẹ̀. Ẹ tún Yabinda! Yabinda! Sorry. Ready. Aṣọ Ṣàngó ni. Aṣọ Ṣàngó. Èmi tó wá fún aṣọ ìsúnkọ́ àwé sẹ́sì. Ẹ wò, dáadáa yín pọ̀ o. Ẹ mọ bí ẹ wà ní. Tí àwọn fi pèndé bò ń bá ran júmọ́ yín. Ẹ bẹ̀rẹ̀ sí gbẹ ilà yín á bẹ̀rẹ̀ sí pòórá báyìí. Aṣọ ẹ̀dọ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ dàbí. Sẹ́ẹ̀rì ẹ wò ó, ẹ ti ṣe oríire o pẹ̀lú tí wọ́n fún yín. Ẹ ti ṣe oríire. Mo sọ fún wọn ní pé bàbá bá ní tẹ̀lé wa. Mọ́ fọ́ tẹ̀lé wa lásán mi. Ẹ wò mí ẹ tẹ̀lé mi oṣù kọ̀yà. Farabalẹ̀ kò gbọ́ bó ṣe fẹ́ lò ó. Sẹ́ẹ̀rì àwọn ọṣẹ tó wà lọ́wọ́ yìí ọjọ́ mẹ́ta ni ẹ máa fi wẹ̀. 3 days. 3 days. Èmi ò wẹ̀wẹ̀ ọjọ́ mẹ́ta olúwẹ̀ máa sá. Àbí à ń jẹ ọ ni sí nǹkan sí ọ lórí ni. Mo ta sí nǹkan sí ọ lórí ni. Èmi máa wẹ̀ ẹjọ́ kan máa fọ́jọ́ kan lẹ̀ láàrin máa tún wẹ̀ ẹjọ́ kẹsàn. Why are you scintillating? What is wrong with all of you? Ẹ wo professor. Ẹ sì jẹ́ kí mi ò wẹ̀ gbogbo kí n wẹ̀ lẹ́ẹ̀kan náà. Láàrin wákàtí kan. I need money. I need the money. Ẹ wo o tún rọrọ sọ àti pé ọjọ́ mẹ́ta tẹ́ sọ ilé ọ̀dọ̀ wa ta ti fẹ́ wẹ̀ ó sì gbogbo ìgbà lómi máa ń wà omi lè lọ fọ́sẹ̀ kan ká máa wẹ̀ ọjọ́ kan kó má jọ kejì kó má jọ kó mi ò ní yọ. Irú àwọn èmi ò mọ̀ báwọn fi ń dógan ṣe sàánú yín irú àwọn client wo ló wo lélẹ̀ náà irú àwọn client kò sí mú ilé ọ̀dọ̀ yín ẹ ra pure water jọ tẹ́ ẹ bá fẹ́ soríire ẹ lò ó ọjọ́ mẹ́ta lẹ máa fi wẹ̀ tẹ́ ẹ bá ti wá wẹ̀ ń pàṣẹjì yẹn lọ́jọ́ mẹ́ta ọ̀sẹ̀ náà lè máa lò ẹ má sọ pé ọ̀sẹ̀ tẹ́kẹ́ tó lọ́ra tó mo rí ẹ forí gbálẹ̀ kan mo ṣe ń wò yìí ẹ lò pọ̀ ọ̀sẹ̀ tẹ́kẹ́ lọ́ra ẹ má jẹ́ kó ṣe tán ọ̀sẹ̀ náà ní kẹ́ lò lọ́jọ́ mẹ́ta tẹ́ ẹ bá ti wá wẹ̀ omi yẹn wà á dà sí pàṣẹjì aṣọ yìí kẹ́ ẹ fi wọ̀ tẹ́ ẹ bá ti fi ṣe aṣọ yìí láti wọ̀ wọ́n fi aṣọ Ṣàngó yìí má fi wọ̀ òun náà ní tí wọ́n nìkan náà ni wọ́n lè mí náà láṣọ èṣù. ṣẹ́gun tẹ́ bá ti wá fi wọ́ lọ wọ́ bọ̀ tó bá jọ́ mẹ́ta bá ti pé ẹnìkan ò ní lówó tó yín ní ayé láyé táwa jákó tí ò ní lówó tó yín. Sálọ ojú IBD lọ ni. Dende. Kọ́pọ̀. IBD wò sábìdì. Dende ni ọyí tí ò yí. Ṣé ẹ mọ̀ yí ni? Ẹ mọ̀ yí. Lọ sí táwọn ni. Bàbá yóò mọ̀ kankan wọn. Lẹ́yìn bá ti ṣe gbogbo eléyìí tán. Ẹ gbàgbé IBD. Ẹ wo sẹ́ẹ̀tà wọn. Ẹ gbàgbé Dangote. Ẹ gbàgbé Tẹ́dọ́lá. Sẹ́ẹ̀tà wọn Tẹ́dọ́lá mọ̀ ni. Bàbá. Ṣé ẹ Mobama ọmọ Bákà? Ẹ mọ̀ yín náà ló lọ. Ẹ̀yin sáà ẹ̀sìn mọ̀ sí. Gbogbo wọn náà lálọ́ owó jùlọ. Pátápátá. Wọ́n lálọ́ owó jọ ọmọ máa yù lóko lọ. Bí ìpínlẹ̀ yín kẹ́tì pọ̀ dandan bí yọ. Ẹ wá jẹ́ ká promise yín kọ́nà ìgbà tẹ́ sí wa lórí. Tí owó ìbá dé, màá kọ́kọ́ jọ yín lójú náà, màá kọ́kọ́ bọ́ sí ọ̀nà Ìbàdàn. Lábàá ìwà Mikra. Àwọn Mikra tó máa fi kérò Ìbàdàn. Ilé ìtẹ́jìnì ẹ̀ bá sì sàṣàṣà. A gbé wá fún yẹn, yín ní ò lè máa lò fi private. Something is a taxi. Both of you are mad. Ní alẹ́ kò ní kọ́ lọ. Tẹ́tí Ìbàdàn. Ó lè jẹ́ lọ́sí káfẹ́ yìí. Ẹ̀yin náà ẹ lè mọ rí nǹkan gbé lọ sí mítìnì àwọn aláwo. Ẹ lè mọ gbé lọ kílọ̀sì. Láti fi klọ. Do I look like Mikra Layode? Oh yeah, Babus! Ẹ má dà lóhùn. Babus! Do I look like Mikra? You are not great.